ìdààmú Sanwoolu àwọn Efcc ti mú obìnrin tí wọ́n pè ní ọ̀rẹ́ ẹ̀ yẹn o. wọ́n ló ti lóun ò jẹun o. wọ́n ló ti ní bó jẹ́ 20 ọdún làwọn Efcc fi ti òun mọ́lé lọ́dọ̀ wọn, òun ò ní jẹun kankan níbẹ̀. Aisha Achimugu, obìnrin oníṣòwò kan tí wọ́n ní olówó ńlá ni, tí àwọn Efcc sì ń fẹ́ mọ ibi tó ti rí owó ẹ̀ gan-an ni. àwọn Efcc ti kéde lóṣù tó kọjá pé àwọn ń wá a. àmọ́ kó tó di pé wọ́n kéde yìí, obìnrin náà ti tẹ ọkọ̀ létí, ó ti wà ní London. bóyá nítorí pé ó ti ń fi mí fínlẹ̀ ló ṣe ráyè fọ́n dànù ni o, àbí òun kàn rin ìrìn àjò tiẹ̀ lọ ni, kò sí ẹni tó mọ pàtó ẹ̀. ohun tó ṣàṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí àwọn Efcc yóò fi kéde pé àwọn wá yìí, ó ti jáde nílùú, ẹran ti lọ àkẹ́ ẹ̀. síbẹ̀ náà àwọn Efcc kò dákẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀. nígbà tó sì di ọjọ́ 28 oṣù kẹrin yìí, ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kan pàṣẹ pé kí obìnrin náà yọjú kíá, kó fara ẹ̀ hàn fáwọn Efcc, kó má di pé wàhálà tó wà nínú ẹ̀ yìí kò ní tó rògbòdìyàn tí yóò kọlù ú tí kò bá yọjú. lobìnrin náà bá ro ọ̀rọ̀ ọ̀hún pápápá, ló bá ní ikú tí ìbá pa ni tó bá ṣí ni nífìlà kéèyàn máa dúpẹ́ ni pé òun yóò yọjú sí Efcc, àmọ́ kò sọ fẹ́nìkan. Aisha, ọmọ Kogi tí wọ́n pè ní ọ̀rẹ́ Babájídé Sanwoolu tí í ṣe gómìnà Èkó yìí, ò jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ pé òun bọ̀ wá sílé. ó ti rò pé kí òun kàn wọlé wẹ́rẹ́ kí òun sì gba ọ̀dọ̀ àwọn Efcc lọ ni. àmọ́ kò rí bẹ́ẹ̀, nítorí àwọn Efcc fúnra wọn ń sọ bó sì ti gúnlẹ̀ níbi aago 5 kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 29 oṣù kẹrin yìí náà. bẹ́ẹ̀ làwọn ẹrú ikú gbá a mú. àwọn Efcc gbé e, wọ́n sì ní kò lè lọ síbì kankan àfi kó nìṣó lọ́dọ̀ àwọn. ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà ní Àbújá ni wọ́n ti mú un. òun pàápàá kò sì lè rò pé irú ìkíni káàbọ̀ bẹ́ẹ̀ ni yóò máa dúró de òun. àwọn Efcc gan sọ pé bí àwọn kò bá mú bí àwọn ṣe mú yẹn, bó bá tún délé tó yí èrò ọkàn ẹ̀ padà pé òun kò ní wá rí àwọn mọ́ ńkọ́, pé ohun tó jẹ́ kí àwọn mú un lọ́wọ́ kan tí àwọn rí nìyẹn, kó tètè máa bọ̀ ní ọgbà àwọn níbẹ̀ kí àwọn yanjú ọ̀rọ̀ náà, kí gbogbo ohun tó ń rùn nílẹ̀ kó kúkú tán pátá. àmọ́ kò jọ pé ọ̀rọ̀ yìí yóò ṣe é yanjú bẹ́ẹ̀, torí ọ̀rọ̀ obìnrin náà ti wé mọ́gi, ó wé mọ́ kùkùté, ó sì wé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtí. ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni Efcc yóò ṣe kó má wàá di pé tí wọ́n bá ní kí wọ́n bẹ́gi, wọn yóò bẹ́ èèyàn mọ́. ọ̀rọ̀ obìnrin tí wọ́n ń pè ní Aisha Achimugu yìí, bí ìgbà pé òun ló fi ọwọ́ ara ẹ̀ fa àwọn wàhálà yìí ni o. ṣé fúnra olókùnrùn ní fi ẹnu ara ẹ̀ pé ikú, àbí nígbà tó bá wúkọ́ títí tó pariwo ṣé kinní yìí ò ní pa mí báyìí? ìgbà wo ni irú ẹ̀sán bẹ́ẹ̀ kò ní mú olókùnrùn lọ? ní ọdún tó kọjá yìí, ìyẹn ọdún 2024, nínú oṣù kínní ọdún náà ni ọmọbìnrin yìí pé ọmọ 50 ọdún láyé. ayẹyẹ ọjọ́ ìbí tó wá ṣe náà kò sẹ́nìkan tó rí irú ẹ̀ rí ní Nàìjíríà. odidi ọjọ́ 7 ló fi ṣe é, ó sì kúrò ní Nàìjíríà pátápátá ni. kò dúró nítòsí orílẹ̀-èdè kan tó ń jẹ́ Grenada ló lọ. níbẹ̀ ló ti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà. ní orílẹ̀-èdè Grenada yìí, wọ́n ṣe abúlé kékeré kan tó jẹ́ abúlé ìgbàlódé síbẹ̀. abúlé àtọwọ́dá olówó ńlá ni. àwọn olówó ayé nìkan ni wọ́n ń gba ilé síbẹ̀ lásìkò ọlùdé wọn. àmọ́ nígbà tí Aisha ń ṣe ọjọ́ ìbí ẹ̀ yìí, kì í ṣe pé ó gba ilé ẹyọ kan sí abúlé ìgbàlódé náà kọ́ o. ó gba gbogbo abúlé náà fún odidi ọ̀sẹ̀ kan, ọjọ́ 7 gbáko. ó ní òun yóò ṣe ohun tí ẹnìkan kò ṣe rí. bẹ́ẹ̀ sì ni lóòótọ́, nítorí ọjọ́ kan fún àríyá àti ètò kan ni. bẹ́ẹ̀ ni owó dọ́là ń pe ara wọn ránníṣẹ́, kò sí ẹni tó rí irú ẹ̀ rí. kódà àwọn ará Grenada náà béèrè pé kí ló dé, irú olówó wo ló wá yìí. opó ni Aisha, nítorí COVID ti pa ọkọ ẹ̀ ní 2020. ohun tó sì ń ya àwọn ọ̀pọ̀ èèyàn lẹ́nu ni báwo ni obìnrin ṣe ń rí irú owó tó tó báyìí. pátì Aisha yìí ti ń lọ, ó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 17 oṣù January 2024. àwọn ọlọ́lá ayé sì ti ń gbádùn ara wọn, pàápàá jùlọ àwọn olówó Nàìjíríà, nítorí pé àwọn olórin ńlá ní Nàìjíríà ló kó lọ síbẹ̀. àfi lójijì ni Babájídé Sanwoolu gómìnà Èkó yọ síbẹ̀ wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni kò dágbére nílé pé òun ń lọ sọ́nà jíjìn bẹ́ẹ̀.
bẹ́ẹ̀ ni kò sì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Kó máa di pé wọ́n ń dá a mọ̀ aeroplane ní ṣáàtà ló gbé wá, bẹ́ẹ̀ ni kò sì múra tàbí ṣe ìṣe gómìnà, ó múra fàájì gidi wá ni. Bẹ́ẹ̀ ni Sanwó-Olú lò bí ọjọ́ 5 gbáko lórí omi ní orílẹ̀-èdè tí wọ́n wà láàrin agbami tó sì dúró ti onínáwó ọmọ ọlọ́jọ́bí náà gbágbáágbá. Pátí àgbàyanu tí Aisha Achimugu ṣe yìí àti òde fàájì tí Sanwó-Olú lọ yìí, òun ló sọ Aisha di èrò Efcc báyìí, tó sì sọ Sanwó-Olú náà di ẹni tó kó sí wàhálà lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu àti àwọn míì tí wọ́n ti ń ṣọ́ ọkùnrin gómìnà yìí láti mú un tẹ́lẹ̀. Ìdí ni pé ìyanu burúkú lọ̀rọ̀ náà jẹ́ pé odidi gómìnà yóò fi ilé sílẹ̀ láì sọ fẹ́nìkan, yóò fi ibi tí wọ́n ní kó máa ṣèjọba lé wọn lórí sílẹ̀ tí àwọn tí wọ́n dìbò fún un kò mọ̀, yóò sì lọ lu ọjọ́ 5 lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni ọjọ́ 5 náà kì í ṣe èyí tó lọ lò fún ohun tó lè mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ rẹ̀. Òde fàájì lásán ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe òde fàájì tó mọ níbàní, òde fàájì tí àṣejù wọ̀ ọ́ ni, tó sì dàbí ìfowóṣòfò àti fífowó lámẹ̀kúnnù lójú, èyí tí wọn kò gbọdọ̀ bá gómìnà nídìí ẹ̀ rárá. Ọ̀rọ̀ náà ìbá sì parí síbẹ̀ o, bí kò jẹ́ nígbà tí àwọn alátakò Sanwó-Olú gbé kinní náà tọ́ Tinubu lọ, tí wọ́n sì fi fídíò ọmọọṣẹ́ ẹ̀ náà hàn, tí wọ́n ní kó wo ohun tí ó ń ṣe, tí òun náà sì rí ohun tí kò rí rí. Àsìkò yìí làwọn Efcc dá sọ̀rọ̀ obìnrin ọ̀hún, wọ́n sì ń wò ó pé irú obìnrin wo leléyìí àti pé níbo ló ti rí owó burúkú tó ná yìí. Nígbà náà ni wọ́n gbọ́ pé obìnrin yìí súnmọ́ Sanwó-Olú ju nǹkan míì lọ, tí wọ́n ní bíi pé wọ́n jọ ń ṣòwò ni tàbí pé ẹni tó ń bá a tọ́jú àwọn owó ẹ̀ ni. Nígbà náà ló tún yọ jáde pé Sanwó-Olú fún Àtíkù lówó lásìkò ìdìbò tó kọjá lọ, bẹ́ẹ̀ náà ló sì fún Òbí lówó. Báwo ni irú ẹ̀ ṣe lè ṣẹlẹ̀? Wọ́n gbọ́ pé Aisha wà nínú ẹni tó ṣètò náà, ìyẹn lásìkò tí wọ́n ti fi ìbò já Tinubu lulẹ̀ lẹ́kọ̀ọ́, tí obìnrin náà kò sì fẹ́ kí irú ohun tó ṣẹlẹ̀ sí Tinubu yìí ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ tòun. Ìgbà náà ni wọ́n ṣa owó jọ tí wọ́n fún àwọn ọmọ PDP àti Labour kan láti dabarú ọ̀rọ̀ ìbò náà. Níbi tí àwọn Tinubu ti gba ọ̀rọ̀ yìí gbọ́ ni pé bó tilẹ̀ jẹ́ pé Òbí na Tinubu lẹ́kọ̀ọ́ dáadáa, Sanwó-Olú na àwọn ọmọ Òbí débi pé igbó wọn kò súnmọ́ tiẹ̀ rárá ni. Báwo ló ṣe ṣe é ni wọ́n ń béèrè. Ìgbà tọ́rọ̀ owó fífún ara ẹni yìí wá jáde ni wọ́n tó mọ ọgbọ́n tó dá sí i. Ọ̀rọ̀ náà dùn Tinubu bí àwọn èèyàn ẹ̀ ti sọ pé bó bá jẹ́ bí Sanwó-Olú ṣe fún ara ẹ̀ ló ṣe fóun ni, kò sí bí òun kò ṣe ní wọlé lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kò já ìbò tòun ọ̀gá ẹ̀ kúnra, tara ẹ̀ ló mójútó. Nídìí èyí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tààrà lórí Aisha Achimugu, wọ́n sì bẹ̀rẹ̀ sí rí fìrìfìrì pé ó ń gba owó lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣèjọba, ó sì máa ń bá wọn kó owó tí wọ́n bá jí pamọ́, àti pé àfàìmọ̀ kó má jẹ́ ibi tó ti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ yìí ló ń bá àwọn èèyàn náà kó owó ọ̀hún lọ. Àwọn ìyẹn ní orílẹ̀-èdè tiwọn, wọn kì í gba owó orí, bẹ́ẹ̀ ni wọn kì í béèrè ibi tí olówó ti kó owó ẹ̀ wá, kó sáti kó o délùú wọn kí àwọn onílùú máa fi ṣòwò níbẹ̀ ni. Nídìí èyí ó rọrùn fún ẹnikẹ́ni láti máa bá àwọn olóṣèlú kó owó tí wọ́n bá jí lọ sí orílẹ̀-èdè náà. Ohun tí Efcc sì fura pé Achimugu ń ṣe tí wọ́n fi ń wá kiri nìyẹn, nítorí wọ́n sọ síbẹ̀ pé ó ń bá àwọn kan ṣe àrọ́ndàrọ́ndà owó, ìyẹn làwọn ṣe ń wá. Bóyá ni ọ̀rọ̀ náà ìbá kan Sanwó-Olú bí kò jẹ́ nígbà tí ìjà dé láàrin òun àti olórí ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ Mudashiru Ọbaṣá, tí Tinubu sì rí pé yíyọ tí àwọn asòfin yọ Ọbaṣá jọ pé ó lọ́wọ́ Sanwó-Olú nínú. Àwọn Ọbaṣá náà rò bẹ́ẹ̀, ìgbà tí wọ́n sì yíjú padà làwọn náà tú gbogbo àṣírí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fún Tinubu, tí Tinubu kò sì mú kinní náà ní kékeré rárá. Ó pẹ̀lú ohun tó jẹ́ kó fi gbogbo ọ̀nà dá Ọbaṣá padà sípò olórí ilé ìgbìmọ̀ náà láti fi jẹ́wọ́ fún Sanwó-Olú pé alágbára kan ju alágbára kan lọ. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n mú Achimugu yìí, àwọn tí wọ́n fẹ́ràn Sanwó-Olú bẹ̀rẹ̀ sí jáyà. Àánú ọmọkùnrin náà sì ń ṣe wọ́n, nítorí wọ́n ní tí wọ́n bá tẹ obìnrin yìí nínú dáadáa, àfàìmọ̀ ni kò ní í sọ àwọn nǹkan tó lè kó bá àwọn bíi gómìnà náà. Ṣá o, àwọn èèyàn tí wọ́n lè bá Sanwó-Olú dá sọ̀rọ̀ tí ń dá sí i, àmọ́ wọ́n ní kò sẹ́ni tó tí ì lè sọ kinní náà kó Tinubu lójú. Wọ́n ní ìdí sì rèé tí kò jẹ́ kó wá sílé ọdún ìtúnu ààwẹ̀ tó kọjá lọ,
nítorí wọ́n ní kò fẹ́ kí ẹnikẹ́ni bá òun sọ ọ̀rọ̀ náà rárá. Ohun yòówù kó ṣẹlẹ̀, ẹ̀kọ́ wà nídìí ọ̀rọ̀ yìí tí Aisha àti àwọn èèyàn bíi tirẹ̀ yóò fi kọ́gbọ́n. Ìyẹn náà ni pé bí iṣu ẹni bá ta àá fọwọ́ bò ó ni. Bí ènìyàn bá ṣẹ́ igi ọlà níbì kan àfi kó mọ bí yóò ti ṣe tí kò ní gbé ara rẹ̀ lé ayé lọ́wọ́. Àgàgà bí ọ̀nà ọlà náà kì í bá ṣe èyí tó ṣe é fi gbogbo ẹnu ṣàlàyé ní gbangba. Òun ló mọ̀ kì í mọ lóhùn nìkan bó bá yá. Bí wọ́n bá sì fa gbùrù yóò fa igbó. Kò sí bí Sanwoolu kò ṣe ní padà wá ṣàlàyé ohun tó wà láàrin òun àti obìnrin opó yìí àti ìdí tó fi tẹ̀lé láti Nàìjíríà lọ sí odidi Grenada níbi tí wọ́n ti ń fi owó dọ́là ṣe pépà ìnuwọ́ lásán níbi tí owó náà gbé pọ̀ dé. Bẹ́ẹ̀ ni owó tí wọ́n ń ná yìí kì í ṣe ti Grenada tàbí ti Amẹ́ríkà. Owó dọ́là tí wọ́n kó lọ sọ́hùn láti Nàìjíríà yìí ni. Ọ̀rọ̀ náà yóò lẹ́yìn o. Dùgbẹ̀dùgbẹ̀ ní pàápàá kò sí ẹnìkan tó lè ní òun mọ ibi tí yóò já sí. Àmọ́ bó bá jẹ́ ohun tó wà nílẹ̀ yìí ni òkúta àwọn èèyàn náà sin ẹsẹ̀ ti yọ síta o. Ìrìn sì ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ wọn. Ọláyíwọlá alága ló ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ obìnrin yìí àti gómìnà fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú délé àkókò yìí o.